أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. 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 اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين. 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 أحبكم الله. Sábàwo ọwọ́ wa ọjọ́ ti lọ gbogbo àwa táwọn ń bí àwọn àgbàlagbà tí ẹ̀ kí sábà rí wọn tún wọ́n para wọn. Àrí wọn lónìí. Níjòkólẹ̀ wọ́n ń bẹ láàrin wa. Insha Allah. Wọ́n ò tí ì dé tán. Ọkùn. Àwọn mẹ́mbà bàbá wa lájí àgbànú. Insha Allah. Tí wọ́n jọ ṣe àtúnṣe. Láti ọ̀sẹ̀ pẹ́ o. Àtúnṣe tẹ́ rò pé bóyá bí wọ́n dákẹ́ ni. Wọ́n dákẹ́. Wọn ò dákẹ́. Ọ̀rọ̀ náà ó tojú sú wọn. Ọ̀dà mú làákàyè wọn. Káwọn alágara. Wọ́n wá ń bẹ Ọlọ́run pé kó jẹ́ àmọ̀nà wọn lórí ẹ̀. Àmín. Ẹ wá sáámi jàmá. Àràkùnrin sáámi lẹ́ẹ̀kan sí. Sáámi lẹ́ẹ̀kan sí. Àwọn àfẹ́ wa, bàbá wa chief imam, ìmáàmù àgbà. Ìmáàmù àgbà. Fún gbogbo Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀. Insha Allah. Àwọn náà ni wọ́n dúró ní àwọn náà wà ń jòkó lọ́wọ́ tún bàbá nì. Bàbá wa ìmáàmù mọ̀rẹ́ àwọn náà wà lọ́wọ́ àlàáfíà bàbá. Bẹ́ẹ̀ni. Àwọn méjèèjì nì náà bàbá wa ìmáàmù Gàmbàrí. Bẹ̀lẹ́gbẹ̀ ọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àyímà. Insha Allah. Lawla àyímà lam ta'mun lana subula. عافاكم الله. لولا الأئمة لم تأمن لنا سبل لكان ضعفنا ذهبا لأقوانا. Buhari bẹ́ẹ̀. Buhari. Allahu Akbar. Ọ̀gbọ́dọ̀ jòkó mọ́. Olóòjòkó tẹ́lẹ̀, olóòníjòkó tẹ́lẹ̀ ní ejòkó ni. Nígbà tí bá rí bàbá dùn wọ́n ti. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ jẹun mọ́ sáré báyìí. Ẹjọ́ pé sallallahu alaihi wasallam. Ìjòkó ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀rí lọ́lọ́wọ́ sọ́dà. Àmín. Ẹ̀rí ni lọ́wọ́ sọ́dà. Àmín. Àmín. Ọlọ́wọ́ àwọn ìmáàmù wọ̀nyí. Alọ́ọ̀lú kan ní ọ̀sẹ̀ tó kọjá chief ìmáàmù Àkúrẹ́ ní Ondo State. Ondo State nínú ilé kan ẹ máa rá làájì lọ́kùnrin. Ìyàwó rẹ̀ ọmọ ìjà bí gẹ́ẹ̀lì. Àwọn wọra wọn ni. Ìyàwó ọmọ ìjà làájà. Ọkọ rẹ̀ ọmọ ìjà David.
bọ́lọ̀hún ti ṣe wọ́n bó ti ṣe wọ́n lọ́wọ́ ní ìsìlámù tí. Bó ti yé wọn sí wọn. Wọ́n pe ọmọ náà ìwọ́n mi léyìí o èmi náà mi léyìí máa ń rán lọ́jọ́. Bàbá wa tí bí imam nílùú Àkúrẹ́ ọmọ akéwì bàbá ní í ṣe ọwọ́ gómìnà wọn ẹlẹ́sìn kejì ni ìmọ̀sára ìjímọ̀ ló ti pè pé tọ́ ọ bá fẹ́ jòkó àlàáfíà nílùú olóṣèlú yìí lọ́la àwọn àbá mi gbọ́dọ̀ mi wà lọ́nu àdúgbò yẹn kọmíṣánná ló mùsùlùmí o bọ́ọ̀ bá tẹ́ bẹ́ẹ̀ ní jòkó àlàáfíà akọ̀lẹ́dẹ́ bàbá náà mẹ́ dáadáa gbẹ̀yìn bá pọ̀ ẹ̀ lọ́mọ lọ́nà lọ́nà yìí ti bẹ́ẹ̀ gbé rẹ̀ mú ó ní wọ́n máa tẹ̀rù lọ ní tó wọ́n ìlọ́pàdé ọlọ́mọdé ó burú fún ọ̀bá náà ẹsẹ̀ kan náà ní gómìnà yẹn mùsùlùmí ẹ̀lọ́pọ̀ yọ kàlùwù yìí kí n bí sọ kọmíṣánná yín ẹ̀yàn wá lọ́wọ́ ìmáàmù lọ́wọ́ ló ti bẹ̀rẹ̀ pé ta ni fún ọlọ́run dákun bàbá wa sí ìmáàmù ẹ̀rùjẹ́ ìwọ̀ ọlọ́wọ́ bá yín gbé àmín ìmáàmù malẹ̀ ìmáàmù àgbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn ni wọ́n dúró pẹ̀lú ọlọ́run bàbá wa àfà màkánà ìtẹ̀wí báyìí ẹjẹ́ ẹ̀fọ́ríjì mi tó lọ́la bàbá wa ìmáàmù fúlàní ẹ̀dìdè dúró mo kòwú ìkòwú àtẹ bàbá ní ẹ̀dìdè dúró Allahu akbar ẹni Allahu akbar Allahu akbar ẹni tí ọba tẹ́lọ́ wọn má tẹ́lọ́ lára wọn fún àwọn ọ̀rọ̀ tẹ́gbọ́ nìsí ẹjọ̀kọ́lẹ̀ bàbá ìmáàmù màlẹ́ ẹ̀dìdè nítorí ọlọ́kàwọn ìlú rẹ̀ lórí Allahu akbar ẹ̀yọ̀bọ́n sí ọlọ́run ẹjọ̀kọ́lẹ̀ bàbá wa ìmáàmù gàmàrí àgbádé àmọ́ ẹ̀yìn tẹ́ sí tó wọn àbúrò mi bàbá wa ìmáàmù gàmàrí ni ẹjọ̀kọ́lẹ̀ bàbá àfáà gbogbo wa àfáà làbí màkánà gbogbo tí jẹ́ ìmà ọ̀rọ̀ ti rọ̀ wọ́n lọ́rùn wọ́n sì ti ń bá ayé pọ̀ náà ti pẹ́ púpọ̀ àfáà wọ màkánà ẹ̀dọ́kọ̀ fi wọ̀rọ̀ bẹ̀yẹ dìde kí wọ́n rí Allahu akbar àfáà wọ màkánà náà nù àbúrò mi Sùlẹ́mánà dání lọ rí lẹ́yìn lọ ní àmọ́kọ̀ mọ̀nà alẹ́mọ́ni ọ̀jẹ́ mẹ́gbẹ̀ ní lábọ̀rọ̀ lúmá ǹdẹ́ lẹ́kárí ilé bàbá ní ó ti dé Allahu akbar ọjọ́ fún ọdẹ̀ pọ́lá tó ti rí dé ohun mọ́ gbọ́gbà fún olónìí àbáwa sífì máa àǹfààrù dì ẹ̀dìdẹ kí àwọn bàbá ìgbọ́lá Allahu akbar. Àti Allahu akbar. Allahu akbar. Albawa Abdullahi Adéoyè ẹlẹ́pẹ̀ẹ́ ti yẹ kó rí. Allahu akbar. Ẹ jòkólẹ̀. Ṣé rí àwọn bàbá wa tí ń dákọ̀ yìí? Àwọn ìmáàmù. Àbọ̀ Buhari. Lu'umul ulama'i lamasmuma. Lu'umul ulama'i lamasmuma. أبدا وفي قولي لحوم العلماء لمسمومة ومن يأتيهم سريع الحطب أبدا أمبري ندلع لحوم العلماء لمسمومة ومن يأتيهم سريع الحطب أما أجوكما mo ní ìṣẹ́jú mẹ́wàá péré nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ó bá yí sọ̀rọ̀ wà lẹ̀ lòun ulama àwọn ẹran àwọn àlùfáà lọ́mọ̀sí mọ́ọ̀mà ìwọ wà ń bẹ̀ pẹ̀lú wọ́n ní alẹ́ níwọ́ pọ̀mú ìwà ádìyì ẹnabẹ́lú wọn bá wọn àfá sọ̀tá pẹ̀lú ìwà àtọ̀ yóò tètè fún مسمومة ومن يعادي سريع العطاء الله كيف أذكر لنا ولمن أطلق لسانه عليه بالسلب أي بالسلب ابتلاه الله بالسلب الله أكبر لكم يا أفا
من أطلق لسانه عليه بأول لواتك أني بالسلب أنا بأول سلب لمن يوا أني أي بالسب أنا بأبوه وعفاه ابتلاه الله بالسلب أنا إذا تبني لو تنيني ما بقول ما قال أنا بصور سمع فاكي تتوه وابه ابتلاه الله بالسلب sálìbù ní gbọ́dọ̀ àwọn ọgbà gbogbo tó ti ní ilé rẹ̀ kiri gbọ́ ó ti sáà mọ́tò òkùnrin gbọ́ ó ti sáà ìtọ́rọ̀ tí lè owó ẹmọ́ bu àwọn àbá wọn wọ́n ni wọ́n lọ béèrè pẹ̀lú ọba alùlẹ̀má yàtúnà àbúwọ́ pẹ̀lú muluk kí ló dé táwọn àbá máa lọ ní àwọn ọba kí ni wọ́n wá lórí àwọn ọba ẹlẹ́pẹ̀ ẹgbẹ́ bèèrè náà máa bá lulẹ̀ alùlẹ̀má kí ní ti àwọn àfá yá tún àbúwọ́ pẹ̀lú tí a máa lórí àwọn ọba káàkiri àwọn ọlọ́lá wọ́n lè múlùkù la yá tún àbúwọ́ pẹ̀lú alùlẹ̀má àwọn ọlọ́lá èjì lórí àwọn àfá wọ́n wá gbé jìnnì kalẹ̀ lágbàáyé ìkànnì àwọn àfá wá níbẹ̀ nípa àwọn àfá bá lórí àwọn ọba nítorí pé wọ́n mọ ìyà àwọn ọba pé àti ọlọ́run bẹ̀rẹ̀ ara wọn ni èyí tó tí àwọn ọba ẹwà lọ lé àwọn àfà ó ní ìtorí àìmọ̀kan wọn tí wọ́n mọ yìí kò tọ́lọ̀ fún àwọn àfà sí ẹ̀dẹ́kùn tó ń tọ́lọ́run ó dùn mọ́ ni pé ìmáàmù àgbà pátápátá ẹsẹ̀ lẹ́ni ìmáàmù mẹ́lẹ́ ó di méjì ìmáàmù gàmbàrí ó di mẹ́ta àbáwà ní makana ó di mẹ́rin àbúrò ní Suleiman ẹ̀dẹ́mbọ̀rọ̀ ní ó di mẹ́rin ìmáàmù àzárù dìrì ó di mẹ́fà àjánásì wà nílọrin bí nílé pàtúrẹ̀ aláàjìwà àjánásì àgbà fún gbogbo ọlọ́rin ó di mẹ́lò ó di méje tàbí àjánásì wà náà ti dé alájà Ibrahim tí ń sọ̀rọ̀ yìí wọ́n máa ń fún lọ́wọ́ lórí ọmọ ń lọ. àwọn àfá àwọn Mudirul Markaz àfá àwọn Habibullah Al-Ilori ó di mélòó? Ó di mẹ́jọ. àwọn àfá àtà ń dákọ̀ wọ̀nyí mọ́kànlá ni wọ́n. ìmáàmù àgbàjì bàbá wa ìmáàmù àgbàjì ó di mélòó ẹgbẹ́ lè méjì bàbá wa alájẹ́ àgbàgbé ó di mélòó mọ́kànlá nù kọmítì ẹlẹ́ni mọ́kànlá nù tí wọ́n ń lọ ní ọ̀tún wọ́n ń lọ ní òsì wọ́n ń pè wọ́n wá síbi ẹ̀wọ́ yàyí ẹ̀pàdé wa ní yàyí wọn ò ti yé sọ́dọ̀ nínà أبابا روبي أبابا ولا شكو إذا لم ينفع الصبر أجمله ولا شكو إذا لم ينفع الصبر أجمله يقول أبطان كما يبنينيكو ولي أنا شكوت ولا شكو لمنزلي عادتا ولكن تزيد الكعب عند مطلعها ولا تزكو لمثلي عادة ويكون فوق البني ولكن تزيد الكعب عند مطلعها bọ́rọ̀ bàbá ti rí ohun bàbá ti fún rẹ̀bí wọ́n pẹ́ kiri àbá tó wà sí wọ́n bàbá ní a máa pẹ́ ní ẹ̀mù Allah ẹ̀dẹ́kùn torí tọ́lọ́run àdúrà tí wọ́n wá láti ẹ̀rọ lẹ́yìn ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ àmín ẹ̀rù tí ń bá ní ní pé máa tẹ̀ ṣàdúrà náà ìṣọ́fà àdúrà lẹ́kọ̀ọ́ sọ fún
níjẹta àwọn ẹni ọlọ́run ní tí wọ́n fi sọ bọ́lọ̀ ń pé lọ́pọ́tà yọ ọjà yẹrú bá ti rẹ́ kó ṣe rí wàlá ìdásí ni wọ́n ní alákà mélòó mọ́tò wọ́n ní ṣùgbọ́n àbáni ẹjọ́ ń sọ fún ibà ẹni yóò fi ọlọ́run náà ní pé yóò fẹ́ rí ìdẹ̀lì mìíràn ìwọ ni mú ohun tí ó ti ti gbé ẹnikẹ́ni lọ ó sì lẹ́kùn fún yẹn kò sí nílé jáde òun lóò rí pẹ́ni ọmọ onímọ̀ yìí mọ̀ ọ̀pọ̀ pamọ́ àwọn àfáà ní ṣùgbọ́n àwọn nǹkan tó bá lọ́pọ̀ lọ́dọ̀ akámọ̀ fún òṣèlú tó ń ṣe yìí wọ́n ti ṣe lọ ní ìrí táwọn kan lọ bú àwọn àfáà gbogbo ọkọ̀ tó ní ọlọ́pàá rárá ó dahoro ni kò sí lè wọn tó bẹ̀tẹ̀ rí pé lẹ́nu ìwọ́n tó rí jẹ́ ní ìdàrú tó lọ ti mílíọ̀nìyà mílíọ̀nìyà tó ń dánwò lè parẹ́ láàrin àtìkò tó dínkì ṣe sùúrù mọ́ta yẹrú mọ́ yẹ́rù ń yàwó ènìyàn ojú ni ọ̀kan ojú wọn kò ní pé ọ̀pìyàn tó bá ní òní dọ́gba ẹ̀rí pé yóò parẹ́ mọ́ yìí láàrin àmín mata ya bulugu buniya mata ya bulugu buniya no ya ba sama ma o ni awa gbọ́dọ̀ wa mo sọ bí nje fún awa ni wasi mo ní ọmọ ọjọ́ yìí ní ṣe bẹ́ẹ̀ni ko le ni ko lo mo ni yo mi bẹ́ẹ̀ni 1955 ni bàbá náà máa ṣe wà sí ní di àpẹ tá bá fọlọ so so ní òde dájú ìsàlẹ̀ ọjà bẹ́ẹ̀ni ìgbà náà ni ya tó bí ní tí ṣekíbí mẹ́nu wà sí náwó mọ̀ tí wá náwó ìsàpà náwó mọ̀ tí wá gbogbo òṣèré tí wà sí bá fẹ́ ní wọn ni ọ̀lọ́gbà wa ìyá wa lépo tí ìyá náà wọ́n alájà kọ́lù jẹ́ mi náà ní kiri ìwọ̀n bá wọ́n kàn án pé ìwú dá lọ́jọ́ ọmọ ẹ̀sẹ̀ ọlọ́run fọmọ yìí ṣe fún ìyá yìí ẹ̀já agbárùkù kábàdú àrùn lọ́wọ́ ìdí ń tàbí kò lọ́mọ àjọ yìí nù ọlọ́mọ wa tún ti ṣe àmín ẹ̀bá sáni ọlọ́mọdé ó torí ibú káwọn ìyá náà máa rẹ̀ kí bàbá náà máa rẹ̀ ìdí tí bàbá tí ń kí ọmọ wa ni wọ́n ṣe mú dr olúkọlá Sàràkí 1936 tí bàbá dálé kéwù màtọ́rù ráàmù ẹlẹ́lẹ́kọ̀ọ́ ni bàbá tó bí ti wá pàlẹ́ bàbá lọ́wọ́ tó túrà fún àwọn olúkádé pé ọmọ yìí kọ́ máa kéwù lọ́dọ̀ yìí ìjọ wọn yóò tàn kọ́mọ́ sára tí lọ ní tó ń fi òkú arúgbó rẹ̀ ní lágbàjì tó fẹ́ máa háwó bàbá yà ọ̀gbọ̀rọ̀ tí háwó kan tó bá ṣe pé mo ti tèmi láàfáà rẹ̀ náà ní ọ́ àti àwọn káwà nípa ọba mọ́sálásí rẹ̀ ní ojú ẹ̀ owó jì níyì púpọ̀ níjọ́ náà 100,000 ọkọ̀ sàn níjọ́ náà gbogbo ayé kébò sí ìdí tí bàbá ti pé ọmọ mi nìkéní ọmọ mi nìkejì àwọn tí wọ́n dàrú ìyá náà kúkú ń fún kọ́mọ̀jà ni wọ́n bọ̀rọ̀ mọ́ ọlọ́mọdé ni wọ́n tọrọ mọ́ làwọn tọ́lọ̀ ti ṣẹ̀ṣẹ̀ fún ìyá eléko ẹnìkan ló ń gba ìsìlá ẹlòmí ọba arọ́wà tó ìyá ní ẹni ọba mi ń lé láàárọ̀ kọ̀mpilìtì ní aṣọ ní ìgbọ́mọ̀ tọ̀gbọ́àdì ìyá ni wọ́n arajà pa náwó mọ̀ tí ń ná náwó mọ̀ tí ń ná náwó ìsàpá náwó mọ̀ tí ń wá ìdí tí wọ́n nínú ẹlẹ́kùn torí tọ́lọ́run wọ́n ní ẹgbẹ̀ náwó máa ń tí ń wá náwó máa ń tí ń wá náwó máa ń sàpà àlùbáríkà ló wá. ìyá wa níjẹ́ náà àwọn akúnyẹ́rẹ́ ni wọ́n wà sí pé ìyá wa ní olékún níbi àpẹ́ kò sẹ́ni tí ó mọ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó àìsàtù tó bí Abdulbaki ìdí àgbọn gbọmọ àwọn náà ni ilẹ̀ ẹ̀sán tiẹ̀ náà dé akádùn àpò àbìkàrí ìgbà àti sá ìgbà tó pàdé àdéhùn ọlọ́run mo sọ bí yíwà sí ẹgbẹ́ pé kíní kan ní ọmọ ìlú wọ́tá ni ẹ̀dẹ́pẹ́ bàbá náà kọ́ wọ́n fún mẹ́ mo sì ní ẹ̀rú ìkẹ́kọ̀ọ́ báyìí pé ọlọ́run mọ́ta bá mú fún àwọn ìmọ̀ ìbílẹ̀ ní àtúwádé adémìnà ẹ̀rú ìkẹ́kọ̀ọ́ ní ẹ̀dẹ́pẹ́ ní kọ́lọ̀ wọn yọ fún ń bọ̀ náà bá wí débi tọ́kọ́ bá wí ọyọ́ gbogbo wọn ẹ̀sán ojútọ̀ yìí fi ń wọ́ ọ̀tọ̀ ojútọ̀ yìí wọ́n fi táwọn arúgbó wọn ṣe kalẹ̀ wọ́n jẹ yìí
ní kúkúrú níparí àdúrà kan bẹ tá a ṣe ní ìfilọ́dọ̀ àwọn àgbàlagbà ṣé Ibrahim Dasuki ọlọ́kùnrin bá lọ́wọ́ bá sáré náà ní nítorí rẹ̀ pé ìzáàlẹ̀ zálẹ̀ ìbàlá òwò náà ní orí. ìzáàlẹ̀ zálẹ̀ ìbàlá òwò bàáìdì kan mìíràn ṣẹfẹ́ mẹ́fẹ́ mọ̀hánà bí i ṣe. máa bá rí ẹjú ọjọ́ gbogbo ẹ̀yìn tẹ́ bẹ́rẹ̀ ní ẹ̀ka àti ìsìn ìyẹn lẹ́nu. àbá ní bàtà wọ̀ lọ́mọ bí. báyìí kan mi. ó ti jù lọ ní bẹ́ẹ̀. ṣẹfẹ́ mẹ́fẹ́ bí i ṣe. báwo ni rí kùkú mẹ́ àdéhùn náà lọ nù. فإن الله عظم وحاشا يعاقب من يجاورهم فحاشا. Tọ́lá ti tò fún ìmọ̀bù wọlé jẹ́ wọlé. Tọ́lá ti tò fún ìmọ̀bù Fúlàní. Àwọn àbá ìlú ìdìkú yìí ọ̀sán ní ọlọ́pẹ́ Fúlàní ló ń gbọ́rọ̀ mú. Ìwọ pàtí ìbùkún sẹ́yìn. Àbá nípa ìmọ̀ ńlá يعاقب من يجاورهم فحاشا. ẹni pé ọ̀rọ̀ Ibrahim Dasuki mọ̀bánà Abba Barudi akramakumullah. man azama an-nasa azabuhu. man azama an-nasa azabuhu. ẹni bá bẹ̀rẹ̀ àwọn èèyàn tó pọ̀ wọlé wọ́n ti bẹ̀rẹ̀ Abba Barudi náà. wọ́n bá sọ́dọ̀ lóyún sí wọn rẹ̀ àṣà. wọ́n ti rí kòtò bẹ́. wọ́n mú ti darí láọ̀ká àdàmẹ́síká. Làkìlá fi àṣìlè nàgbàgbà. من عظم الناس الزبون ومات بالعز والرعاسة ومجدري لو كان نسكا لكلا في أصله النجاسة. إمام Dasuki bàbá dé tọ́ńtà láwọ̀ yà sí Dakaniya ní mẹ́lìlẹ́ àsọ̀wọ̀ láyà sí Mahalla láyà sí Dasuki. bàbá dé tọ́ńtà bàbá dé sàárè Ibrahim Dasuki ní mẹ́lìlẹ́ àsọ̀ àwọn káyọ̀ wà ìmẹ̀lẹ̀ fẹ́tìrì wà. Imam Dasuki ogójì ọdún àtẹyọ̀kan náà lórí láyé àdáwọ̀ ọlọ́run tí ma fi kan wà fáàrùn inú kó mi ò tètè kú inú kó mọ́ rí na mọ́ngbọ̀ ọba yá inú kó di mẹ́kẹ̀rẹ̀ bá dẹ̀ màárífà ẹni ayé tí mọ̀kọ́ lẹ́ni tí wọ́n mọ̀mọ́. àwọn àfà àdéhùn bá nínú ìwọ́kà wà fáwọn àfà ọlọ́mọ òkè kan wà mẹ́. ọdún tó tẹ̀lé lógójì náà ni Ibrahim Dasuki lò láyé kàrámù wá pọ̀ bá àdí gbogbo ẹ̀ ọlọ́kọ́kẹ́ àfáàgbà ẹni tí máa ń wo àwọn àfáàgbà wípé bàbá kan bá rẹ̀ kárẹ̀ yìí síbi wọn ti mọ náà ní lọ́jọ́ ayé tí wọ́n kú láyé. Ibrahim Dasuki ọwá ọmọ kéwìrẹ̀ wá ní kọ́ lọ bẹ́ẹ̀ máa lọ tẹ́lẹ̀ kẹ́bà ọwá ọmọ kéwìrẹ̀ lọ́ra nǹkankan ọmọ yìí wá lọ́ra jà tó lọ́ra lọ́wọ́ ẹni tó lùtù lọ́ra ìjà wá dún wọn bí yẹn lọ ọjà tíjà dún yẹn. Àbá Dasuki alikali bí ti gbẹ́ngbà náà kèéfẹ́rí àwọn àfà lójú kèéfẹ́rí tálíkà lójú. wọ́n ní wọ́n lọ sí ọmọ kí wà fà Ibrahim Dasuki mẹ́lẹ́ ọwọ́ ní wọ́n àfà rẹ̀ láti kọ́ sọ́bì tó ti sí ilé ọgbẹ̀ wọn. ibi mọ̀ wà ní orí lọ́tẹ̀ rán ní ọwọ́ tẹ̀mí mọ̀ wọ́n wọ́n jẹ́ lójọ́ báyìí. àwọn àfà Ibrahim Dasuki ká ọmọ wa ní sílẹ̀wọ́já àfà wa kọ lẹ́tà kan lẹ́tà náà lálò ẹnà bá níbẹ̀ àfọwọ́ òsì ní tó bẹ́ẹ̀ ni. bá a sẹ́kàlà àríbà àmín. wọ́n lè jẹ́ wọn bọ́ kí wọ́n gbà kí wọ́n má bàa parẹ́ máa yé. wọ́n kò ní lọ fún un. báwo ló ń dáwọ́ kọ̀ fún un ti lọ́ọ́ni láyà balẹ̀ fún kíni. Ọlọ́run ti lọ́rin láyà balẹ̀ fún bàbá ọlọ́run ti lọ́rin láyà balẹ̀ fún bàbá wa. ẹ̀jú bẹ́ẹ̀. Ọlọ́run ti lọ́rin láyà balẹ̀ fún bàbá wa. Ti lọ́rin láyà balẹ̀ fún bàbá wa. Ọlọ́run ti lọ́rin láyà balẹ̀. Ọlọ́run ti lọ́rin láyà balẹ̀ fún bàbá wa. Ti lọ́rin láyà balẹ̀ fún bàbá. Ti lọ́rin láyà balẹ̀ fún bàbá. ẹtún ilé ẹ̀kẹ́jú ọlọ́run. Ọlọ́run ti lọ́rin láyà balẹ̀ fún bàbá. Ti lọ́rin láyà balẹ̀ fún bàbá. Kí wọ́n jẹ́ fún
ìwọ́n ṣe tọ́lá yìí olúwọ́n tàbí سهام الليل صائبة المرام صائبة المرام سهام الليل صائبة المرام إذا وجرت بأوتار الخشوع mọ́tàrú ìlọrin mọ́ wà fún إذا وجرت بأوتار الخشوع سهام الليل صائبة المرام سهام الليل صائبة المرام ọmọ tó wù mí lójú ọ̀rẹ́ tí ọkọ̀ tí wọ́n tẹ́lú mi ni sọ́ọ̀rì bá ti mọ̀rọ̀ ní ibi wọ́n bá ti lọ́rọ̀ inú ọba tọ́jú ẹ̀jẹ̀ fún ẹni ọlọ سهام الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع ọ̀pọ̀ rẹ̀ tí wọ́n sì bí fa àwòtọ́ rẹ̀ kù sí ìjọpọ̀ ìkúrò lọ́pọ̀ bá سهام الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع ọ̀pọ̀ tó ṣe wà sí wọ́n ni wà fà wà sí rẹ̀ ìdú ìdí àtẹ́ ìlú tó gbà níbi Muhammad lọ صلى الله عليه وسلم ẹ̀tọ́ fún wọn ní wọ́n tẹ́wọ́ ẹ̀kọ́ gbọ́gbọ́gbọ́ ìgbẹ́gbẹ́ ṣẹlẹ̀ ní ìmá ọ̀tún bẹ́ẹ̀. kọ́mọ̀gbọ́gbọ́ ìgbẹ́gbẹ́ ṣẹlẹ̀ kẹ́kẹ́ mọ́ ẹ̀mí ń sọ agbára tí ẹmọ́ ìgbẹ́gbẹ́ ní mọ́lọ́wọ́ gómìnà pé nínú ní kí ìgbẹ́rì tẹ́wà mẹ́ àwọn Kaduna gómìnà Kaduna gẹ́gẹ́ mọ̀fọ́bì síkìlà ni tẹ́kẹ̀ẹ́ tẹ́kí sí lọ Kaduna kọjá rẹ̀ Kaduna tẹ̀sí ní ẹlọ́bàbà sanwó rẹ̀ ló pè ní kókó ìwọ́dìbò gómìnà ẹni táwọn ń gbé kalẹ̀ gbàdúrà rẹ̀ Allah nítorí tí Kaduna tẹ̀sí rí lásìkò rẹ̀ kò rí nígbà àwọn oníyàwó tó ń bẹ láyé. سهام الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع alákòókò ìlú ìtọ́fà náà dákùn òótọ́ sọ̀rọ̀ pẹ̀lú mo fà á fàbí ọ wọ́n lọ sí àfà wọ́n ní pẹ̀lú ìgbà níbi Muhammad lọ sallallahu alaihi wa sallam àti ìgbà mẹ́rin kẹ̀kẹ́ tó gbà níbi Muhammad lọ sallallahu alaihi wa sallam àfà ní bẹ wà sí mi kí ni àjọ àfà tó ní gbà níbi lọ ó ní as-salatu ìrú títí gbà níbi lọ sallallahu alaihi wa sallam àníbi máa kírun ní ìwé etí ànẹ́bì yáàbù الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع إذا وترت بأوتار الخشوع ọlọ́wọ́ kò sí ìwọ̀ tó ń sókè yìí الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع إذا وترت بأوتار الخشوع lẹ́yìn bẹ́ẹ̀ bàbá ń bẹ́rẹ̀ kan tún ṣe nǹkan ní ọjọ́ ìwọ̀n náà bẹ́rẹ̀ kan bá tún ṣe nǹkan kan yàtọ̀ ní tọ́wọ́ àbá àfẹ́ àti ìgbàwà tí ní ọ àti ẹnìkan ní ọ kálukú ọjọ́ gbẹ́jọ́ máa wá ọlọ́run ní ọlágbára pọ́pọ̀ ní ìṣẹ́wó tí mà láyẹ̀ fún àmúfààlà tàbí yẹ́ gbàràkí ó lè tọ́jú gbogbo wà yìí Ya Allah. ọwọ́ àtẹ̀lẹ̀ pé wọ́n bí àfà wọ́n ní ìwà àfà kí ló wá sí ìrìn wọn àfà ní bẹ̀. سهام الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع wọ́n ní kí ló sí ìrìn lọ àfà ní Al-Qur'an Al-Qur'an tán kí ìjú ìrìn lọ ìrú ẹ̀lẹ́ ìgbẹ́ aláìsí Al-Qur'an gbogbo wà sí níbẹ̀ ni ó ṣe àbẹ́yìn lọ́kọ̀ọ́kọ́ sí ìwú ní ilé aláìsí Al-Qur'an kọ́lọ̀ pẹ̀lú bá bíà wọ́n wá ní wà fà ìyá rí tó ju Al-Qur'an lọ kí ló tó ju Al-Qur'an lọ ìjọwà àfà ní ń bẹ kò sí tó fẹ́ Al-Qur'an làwárí ìtòjú Al-Qur'an lọ ní at-ta'allum wa ta'lim kí ni ọkọ̀ nǹkan bá àbákọ̀ Qur'an àlè mọ́ سهام الليل سهام
الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع ثياب الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع إذا وترت بأوتار الخشوع ọkùnrin pé ìtò yìí kanáà ní ẹsẹ̀ kan náà. wọ́n ní wà fà kí ló jù kó wá ń lọ ó ní kíkọ́ rẹ̀ wọ́n ní wà fà wọ́n àti ìrẹ̀ ìta rí rí ìjà rí tútù kí ọkọ̀ ìpàlùkọ́ rẹ̀ lọ ọ̀rọ̀ wà kí ló tún yìí wù lọ àwọn àfà wọ́n jù kó wá ń lọ fà àtàlẹ́ ní ọmọ bí kò láì máa mẹ́ta lẹ́nu tó máa ń kọ́. yarhamakallah. ọwọ́ àti tó bá rí bẹ́ẹ̀ kí ló wájú àwọn afọ àwọn yìí lọ. ó ní bẹ àníká ìfẹ́yàwó ìfúnmíyàn fẹ́yàwó méje ni làwọn afọ àṣàjù. àníká ìfẹ́yàwó ó ju àwọn afọ àlọ ó ju kí wọn mọ gbogbo nǹkan lọ. nítorí pé ìyàwó tá a bá fẹ́ yóò bímọ tí ó ké Quran. ثياب الليل صائبة المرام إذا وترت بأوتار الخشوع إذا ظلوا يقومها إلى المرمى رجال يقومها إلى المرمى رجال يسلون السجود مع الركوع بألسنتين ọba tani sí náà. má tàfà. ọmọdé sí ọ. nínú àfà kí ló wá ju kí ìwọ fẹ́ ìyàwó tó bímọ lọ. àti àwọn olùkọ́lù wà sí ó ní bẹ́ẹ̀. ó ní àrídìkù jíjẹ múdúdú bẹ́yàn ìyàwó lọ bẹ́yàn bá fẹ́ kí ìwọ tó fẹ́ ìyàwó àtúkọ́ lọ́wọ́ tó ìfẹ́ àti tó ti gbé nǹkan kalẹ̀. ẹ̀rọ mọ́ náà tí ń rí ọkọ̀ rẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ni. àrùwọ́dé gbogbo wa ti ní máa ẹ̀yìn náà ní máa wọ́n lè fi gbé ẹ̀wọ́ tó kan bí àti ránṣẹ́ owó ọbẹ̀ yóò fi bẹ́ẹ̀ lọ́wọ́ tájí yóò lọ fi rọbẹ̀ wọ́n ni wà fà kí ló tó wá ìdarí tó ju owó lọ ọ́dì kí lọ àfà ní ń bẹ ó ní tó jù lọ ń bẹ ó ní kíni ó ní ti hàtùlù bàdàì àlàáfíà ti lọ ní ọmọdé ọlọ́jú jẹ́ ẹ̀ kún mú gẹ́ẹ̀kọ́ sí òrùkí lójò owó ní mú kíní ní ọmú ọ̀rùsíǹkẹ́ náà ní ẹmú ẹyanu tó lọ́nì àlàáfíà ti gbìyànbá lálàáfíà àti ìjà àti mú òféèsè wọ́n wá ní wàfà ìjà wárí tó jù sí hàtùl bàdà ní lọ lójú àlàáfíà lọ nígbìmọ̀ àfà ní dáadáa nítorí àlàáfíà lọ ń bẹ àtàkùn nítorí àlàáfíà lọ ثياب الليل صائبة المرام إذا أشرت بأوتار الخشوع إذا أشرت بأوتار الخشوع إذا وترت بأوتار الخشوع وما تقول بألسنة يقاومها إلى المرمى رجال يسلمون السجود مع الركوع بألسنة قيامهم في دعاء بأدوات السجود من الدنيا àwọn àfáàfẹ́ ìlú tàbí ọ̀tà bẹ́ẹ̀. Allahu akbar. bí àdìsínà tí ń tó àlàmù. àdìsínà tí tó àlàmù ti ètò ààrẹ. bí àdìsínà
تفيد من الدماء لا أسرت ثم رميت الذهب لا أوتارها ثم رأينا سهما أبعودي إذا أوتارنا ثم رمينا سهما فما يمكن التحزن في الدروع وما يمكن التحزن في الدروع فما يمكن التحزن في الدروع ìjọ́rí jẹ́bílẹ̀ Amẹ́ríkà tó lè gbọ́ fún àwọn àfáà náà. Àfáà tí ìbí dùrú rìn kí ìrọ́lọ́wọ́ ìwúrí pé ìwúrí ní ìmọ̀ wọ̀ nísìn. Mọ́jì bì ní ìbá àwòfárí náà báwọn àfáà bá sọ ọ̀fà tí wọ́n gbé. Fún àrọ̀ mẹ́rin na sáhámá. Lọ́jọ́ àfáà Ibrahim Jà tó kí gbọ́ lè kálí mi. Jọmọ tó wù lọ. Àlùkárí wá gba lẹ́tà ọlẹ́ sí ọ̀nà ẹ̀mọ́ ọ̀bọ̀ ẹ̀wọ́gbọ́ àbá yìí òye yìí lẹ́nu rẹ̀ náà. Wọ́n wá kà á lọ, wọ́n kà bọ́ wọ̀nyàn, ìbáwí tẹ̀rọ nínú wọn ń kà á lọ pọ̀. Ọwọ́ adébí ìbá àwòtárí nà. Ìyá àwòtárí nà fún màrọ́máyé nà sáhámá. Fọ́má يمكن التحسن بالدروع كما يمكن التحسن بالدروع security wọ́n ti pé ẹ̀wù ni lọ́wọ́ wà kò ní ọ̀pá àtàwọn àpá àfọwọ́kọ́ mi ti lọ́wọ́ Allah àwọn àpá ni ẹ̀rí ọ̀pá àpá wa jáde ká ní kalẹ́tà lórí ọ̀tọ́ wa tó wá ọ̀pá ẹ̀rọ níbi kákà náà ní lọ́pàá ti jáde ó ti wọ́n bá yà ìlàwọ̀ ìlà ثم رمينا سهما فما يمكن التحسن بالدروع lọ́pàá ti jáde bọ́ sí báyẹ̀ lórí ilẹ̀ náà òkú ní lásìkò Ibrahim Jà fún kí ni àfáàrí ọlọ́pàá kí àfáà wọn lè pọ̀ àmín ẹlẹ́kọ̀ọ́ pàǹkà ní ẹ̀sẹ̀ kúrò wà náà fáwọn àfáà ní ọkọ̀ àbáwọn ní kọ̀rọ̀ ní ọkọ̀ bàbá wọn lájàgbà lóòkọ́ èmi mọ̀tẹ̀lẹ́ bàbá náà ń jẹ́ náà ẹ̀mẹ́jì rẹ̀ ń tẹ̀lẹ̀ à ń kó mú ní àbáwọn mísọ́nà èyí ọjọ́jú àwọn náà ó ti pè bàbá lóòkọ́ ó ní lágbájá ọlọ́lọ́ tó àṣírí rẹ̀ rùn àyàwó ọjọ́ tó wà lájàgbà àti bàbá àgbàlagbà yìí ọlọ́túrí rẹ̀ ọlọ́wọ́ wá tú lónìí ọlọ́yin ìgbẹ̀mọ́ ẹ̀ ti bí ní ọlọ́run ó tú láti lágbọ́já ìwọ̀n dákọ̀ bàbá ó ní ilẹ̀ ní ògbé nǹkan tó kún olórí ẹ̀ ìyẹ̀wọ̀n ti máa bọ̀ ìrọ̀lú wá pàtàkì wọ́n bí ìgbà síwájú mọ́sára ti jímọ̀ ó sì yọrí ọlọ́run tó àti rẹ̀ pé èèyàn lágbọ́jọ́ àtiwájú ní ìta ní ọkọ̀ mo wà lẹ́yìn bàbá ọlọ́ bàbá wa ó tún pé bàbá ní ọkọ̀ lójú mi ọlọ́run tó ṣe ilé yẹn rẹ̀ ó wá ní ẹ máa wárí ọdún méjì ayé wọ́n pè é pé yẹn rẹ̀ ní ọlọ́dún àkọ́nà ọ̀rọ̀dún àníkòrò wọ́n wá dẹ̀ kó gbà ilé yẹn rẹ̀ ààrẹ àbá wà ní ọkọ̀ lórí rẹ̀ ọlọ́dún gbà ilé yẹn rẹ̀ ààrẹ àbájọ̀mbàrí àbá tí ó wà sí lọ tí a wá ní kí lọ́wọ́ tó di àlàáfíà lọ ọwọ́ adé ìjẹ́ ń gbé wà sí mi èyí tó di àlàáfíà lọ òun salamatul balad salamatul balad Allahu akbar kí ló fẹ́ balẹ̀ ìjọ́ ló fẹ́ balẹ̀ rárá ìjọ́ ló fẹ́ balẹ̀ nítorí kíni mata ọlọ́run bù yín sùúrù mata wà fún bilbuniyan yóò mata máàmà ìdá kún tafẹ́ta bù ní wọ́gẹ̀ orúkọ yà hadiru Allah àwọn tí mẹ́lìn àwọn sẹ́yìn yẹ lábẹ́rú ọlọ́run kọ́ tẹ́kù kú sí lọ́wọ́ ẹ̀kẹ́lẹ̀ láti bọ̀ tó èyí tẹ́ ń bá ní ọmọ méjèèjì ń jẹ́ ẹ̀mí bẹ̀rẹ̀ ti di mílíọ̀níà ẹ ti di nǹkan sí nǹkan àwọn àbá tó tó fún ìdí mílíọ̀níà wọ́n di mílíọ̀níà tí wọ́n lọ́nà tó dáa tó ń jẹ́ mílíọ̀níà mílíọ̀n kéré ní owó wà láìlà ẹ̀fọ́ ọlọ́gbọ́n yìí olùgbàmọ́rin mílíọ̀n kéré ní ọmọbìnrin mílíọ̀níà kọ́mọ́ ti jù pàpọ̀ mílíọ̀n ó tún kéré ní owó àwọn àbá àwọn yìí ti ju mílíọ̀níà lọ ẹmọ́ bá wọn jẹ́ o
àbáwọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yin mọ́mù tó fẹ́ wà sínú àbá ọmọká náà bá jẹ́ mọ́ sọ̀rọ̀ wọ́n mọ́ yìí rí ní sàlámàtà mínálíbálá wọ́n máa yọ̀rẹ́ ní sàlámàtà mínálíbálá fàlẹ́yàwó ìtàwó bíní àti mẹ́mbà kásálà. ومن يريد سلامة من البلاء ومن يريد سلامة من البلاء فليلتزم بمئة من بخسلا ومن يريد سلامة من البلاء فليلتزم بمئة من بخسلا. níjòkólẹ̀ àbájọwọ́ àti ẹ̀kọ́ rí ọ̀lẹ́ sàlámàtù lìbàládì àlàáfíà bú àjẹ́pò kan àbábà rúbì àkàmọ̀kọ̀lọ̀ àjẹ́pò kan ipò kan láfẹ́ dé ìrọ̀lẹ́ ọwọ́ náà lọ́wà wàláhì l'àzím wàláhì l'àzím mo rí nínú ìjòkó àwọn àfáì ipò tí ìyẹn bá bá ẹgbẹ́ wọ́n bá bí ìrìn àlọ́dọ̀ ọlọ́gbẹ́ ọgbẹ́gbẹ́ ojú ó dìbẹ̀ wọ́n bá bọ̀ ọ̀pọ̀ ìbá ìbọn ní wọ́n lọ́rùn ẹni àrínù wọ́n lẹ́yìn àrínù ọlọ́pọ̀ kí àfá àwọn alágégi kò borí yìí wọ́n iye ọ̀rọ̀ bá ń jídá fẹ́ gbàjọba Nàìjíríà máa ń lọ́pàdé ṣé wà gbùtọ́tì àti àlùmísìkì nígbọ̀rọ̀ ọ̀mú wọ́n sì wọ́n gbé tásìkò à ń ṣiṣẹ́ ní ìrọ̀rọ̀ yọ ní sùúrù àwọn ni wọ́n bá ìrìn bí ìrìn lọ́jọ́ ọlọ́run pé tí ìjọ bọ́ lọ́nu ọ̀dà jọ bá tásìkò àkejì ọ̀wọ́ amúra nígbà tá a fọ àwọn alágége fẹ́ rí àti pé a lọ́gbọ́já wọ́n sì rún fún àwọn alágége pé dákò fọwọ́ ọmọ wa ni Allah wọ́n bá ìrìn bí ìrìn lọ́jọ́ ọlọ́run níbi tó bí ní pé yá máa tọ́ màtá àbíbù ní Bukhari àbí àpá yìí náà yá máa tàmà tà àbíbù ní yá wọ́sí nàtí ha wàlá tàmàbù àní làzáàtì àìnà ooo. àbárí wọ́n tó ìbátò ayé yá máa tọ́ màtá àbíbù ní yá oúnjẹ tó fẹ́ jẹ lóúnjẹ oúnjẹ sàláàdì omutí oúnjẹ gbogbo ẹ̀ wà ní ìrìnàjò ha wàlá tàmàbù àní làzáàtì àìnà ooo. ọ̀pọ̀ ìlú wọ́n ní ìsúná síwáyé mọ́ lè mọ́tò شجرك نفسك لما ليس تدركه تقول لله ماذا حين تلقاه. أبا أنت بس نفسك أبا وطن يعي فيما ليس تدركه تقول لله ماذا حين تلقاه تقول لله ماذا حين تلقاه. أوى علامة التوضيح الرسالة ونقوم ولا ونكون أوى علامة التوحيد استفهام فيه أوى أذكر question mark oni takulu lillahi madha kila fẹ́ sọ tọ́lọ̀ hina talqahu sọ gbọ́dọ̀ ayé yóò lọ́fẹ́ yìí Allah ọkùnrin nítorí ẹgbẹ́ kó lórúkọ kọmitì kí ṣàtúnṣe wọ́n lọ bá ẹ máa gbọ́ ní ọ̀pọ̀tẹ̀ ní pé èébú làwọn bàbá ẹ̀gbin ni wọ́n ti yíra àbábọ̀ rúbì náà ẹ̀yìn àbábọ̀ bí ní o àbá àkọsẹ̀ tíra èébú yí ẹ̀yìn tó ìṣàkóso èébú yí ọ̀nà àjíbùtù kí ni àjíbùtù ní àhárẹ̀ rẹ̀ ẹ̀yìn rẹ̀ káyọ̀ bàbá ṣáájà mi. èyí tó bá bí ó ti di pé kí wọ́n bá parí ìjà ọba parí ìjà tẹ́lẹ̀ tẹ́ mọ̀. àníyàn onílé ìwádà bí ṣáàbì yá pálẹ̀ màmá lókè. ní àfà. yàtú fúnà fúnà zọ yàtú fúnà fúnà lìbáyìí wá ti pálẹ̀ màmá lókè. bàbá bí sọ́kàlà máa fẹ́ parí para kábàdé ó sì lónìí mo fẹ́ mo sì yára kiri.
báwo ti mú wa rí. ìyàtọ̀ owó ní kò bá zọ́ọ̀lù lẹ́yìn àwọn ìkọ́kiri àwọn alábòsí. كأننا يطوفون حول البيت وكلا المناسك. láti bá a bá ṣe ṣe ájì bẹ́ẹ̀ tí màá tọ́jú ilé ọlọ́run gbọ́dọ̀ àwọn tọ́jú nílé ìwé dídúdú èmi yóò bàtẹ́ mẹ́rin àbáwọ̀. Allah. dídú ti ní kéré àti wọn. يطوفون حول الصابرين كأنما يطوفون حول البيت وكلا المناسك. يطوفون حول البيت وكلا المناسك. ìmọ̀lára olóba ilé ìfàràkì ilé gbogbo alọ́dọ̀ náà. ìmọ̀lára ní ilé ìfúnpọ̀ gọ́ọ̀mẹ̀ntì ọ̀sẹ̀ tó kọ́ méjèèjì kí o tó bèrè ọkọ̀ yíyá padà. ìyàtọ̀ fún àwọn ọba sọ́ọ̀lù ní ìdáka ànàmà yàtọ̀ fún àwọn ìgbàlù báyìí wà títà ìmàmà. ìmọ̀mù fúlà ní lọ́pọ̀ ṣáájú tí bàbá tẹ̀lé adébíyìtì olùsọ̀rùsà ẹ̀ padà. àjọba padà. báwo la bá ti wá rí. يطوفون حول البيت وكلا المناسك. يطوفون حول البيت